òwe Yorùbá tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú bí. Ẹ kú dédé àkókò yìí níbikíbi tí ọwọ́jà ìkànnì Gbádùn Ẹ̀mí Town TV bá ń fẹ́ dé. Èékọ́ mi ò yí padà o, èmi náà lọ́mọba Délé Akínyẹ̀dé Adébísí. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò tí mo pè ní òwe Yorùbá. Bá a bá mú ẹyin sí ọwọ́ ọ̀tún, bá a mú ẹyìn sí ọwọ́ òsì, tá a fi ahọ́n gbé ẹ̀yìn iná, tá a wá fẹ̀yìn rìn láti ìlú Èkó títí dé ìlú Ìyìn Èkìtì. Ẹni máa bú ni, ẹni máa yin ni. Ìtumọ̀ rẹ̀ ni pé má ṣe ju ẹ lọ, ṣe ìgbìyànjú níwọ̀nba agbára rẹ, torí pé kí ni kò sí bó ṣe lè wù kó o gbìyànjú tó láyé. Ẹni tí ó bú ọ ó bú ọ, ẹni tí ó yìn ọ́ ó yìn ọ́, torí pé kí ni kódà bó o bá fi ẹ̀mí rẹ lélẹ̀ fún èèyàn, kódà tó bá nà fẹ́lẹ́fẹ́lẹ́ tó o dùbú kòtò ìdámigere sí eléyìí tí àwọn eléyìnbó ń pè ní gọ́tà, bó o bá dùbú rẹ̀ pé kí ẹnìkan fi kọjá, bó o bá tún dùbú rẹ̀ ẹni máa bú ọ, àárẹ̀ èèyàn tí ó sọ fún ọ pé o ò tẹ̀ pẹlẹbẹ dáadáa pé o tún ṣẹ̀yìn gẹnàkú. Má para rẹ̀, o ò lè tẹ́ èèyàn lọ́rùn, bẹ́ẹ̀ ni a lè tẹ́ ayé lọ́rùn, kó sẹ́ni tó lè kóògùn ayé já. Gbìyànjú níwọ̀nba agbára rẹ, sá ipá rẹ níwọ̀nba agbára rẹ kó o ṣe ń tó ṣe, torí pé kí ni ẹni tí ó bú ni kò ní ṣàì bú ni, ẹni tí ó yin ni kò ní ṣàì yin ni. Torí ìdí èyí, sá ipá rẹ ní agbára rẹ, níwọ̀nba ipá rẹ, níwọ̀nba agbára rẹ ní kó ṣe gbogbo nǹkan mọ́ o. Àṣà àti ìṣe ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní bàjẹ́, èdè Yorùbá ò ní parun. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ò yí padà, èmi náà ni ọmọọba Délé Akínyẹ̀dé Adébísí, kábíyèsí aláyélúwà onígbádùn ẹ̀mí ẹ ti ìlú Gbádùn Ẹ̀mí ẹ. Ẹ ǹlẹ́ ń bẹ̀ o, ẹ kú kalẹ̀.